Girls in my crib, zero Snapchat, zero Instagram posting. Fuck up the vibe, my dick start falling like London Bridge. I don't care if I saw you in a magazine or Alashe, don't need a shower, baby, I need a freak. Lick it like ice cream, as if you mean to be disgusting. It's nothing. Oh, man, what's it that I didn't say? I like them, no stopping up, go shopping up. Fuck that. In tó ń ṣe nǹkan tí ó ṣe gbé lọ sí ìlú òyìnbó. Lágbára Ọlọ́run eléyìí tó ṣe yìí Ọlọ́run ò ní fi ṣàṣe mọ́. Ẹ máa fi appreciate àwọn less privileges nínú iṣẹ́ wa àtàwọn tó lọ tún ti gbéga àtàwọn tó tún ti wà dedicated sínú iṣẹ́ yìí. Òṣèré ìtàgé kì í máa rí ṣọ̀lẹ iṣẹ́ ọ̀gbìn ọ̀la wá ń ṣe àyànfẹ́ ayé ló ṣeré ayé ọmọ aráyé oníkan tiwa iṣẹ́ ajé wa là wá ń ṣe obìnrin fẹ́ tiwa ọkùnrin fẹ́ tiwa àyànfẹ́ ayé ló ṣeré ayé ọmọ aráyé oníkan tiwa iṣẹ́ ajé wa là wá ń ṣe. Hello.
orúkọ tèmi ni Kejì Yusuf tí gbogbo èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú olóko Ìyá Ìjẹ̀bú. A wà bí lónìí fún àwọn tí wọ́n fẹ́ wá gba award Alashe Media International Merit Award. Lóòótọ́ ní ọdún tó kọjá ni Alashe tó wò ó pé ó lẹ́tọ̀ọ́ pé àwọn àgbààgbà kan nínú iṣẹ́ tíátà ó yẹ kí wọ́n lè máa fún wọn ní àmì ẹ̀yẹ. Àwọn tó ṣe bẹ́ẹ̀ pé bóyá tó rọ̀ tán lè sẹ́ pé bóyá wọ́n ti gbàgbé wọn ó jókòó ronú pé wọ́n ń ṣẹ́ ní ìgbàgbé ó yẹ kí gbogbo iṣẹ́ tí wọ́n ti ṣe wọ́n fi àmì ẹ̀yẹ wọ́n fi gbé wọn lárugẹ. So ó wá kókó ó wá ṣe é fún wọn. Last year wà bí tó ti ṣe èmi kan pẹ̀lú àwọn tó gbà wọ́n ní last year. So Alashe dẹ̀ jẹ́ ọmọ dáadáa ọmọ mi ni so kò lè ṣe nǹkan kí n má sí bẹ́ẹ̀. So òun ló tún dùn ó pọ̀ pé lọ́dún yìí àwọn kan again kò tún pé wọn kò tún fún wọn ní award àmì ẹ̀yẹ láti gbé wọn lárugẹ. So award tí ó fún wọn yìí award tó dáa ni nítorí pé ó múnú àwọn èèyàn dùn especially àwọn àgbààgbà
tó yẹ pé wọ́n ti contribute sínú movie industry yìí dáadáa tí ó dẹ̀ jẹ́ pé Ọlọ́run má ṣe wọ́n lẹ́nu ìgbàgbé so ó wò ó pé àníṣe ó yẹ kó ń gbé wọn lárugẹ inú gbogbo wọn dẹ̀ ń dùn bó ṣe ń ṣe yẹn inú wọn dùn pé àṣé àwọn èèyàn tiẹ̀ gbàgbé mi àṣé Aláṣẹ iṣẹ́ gidi ló ṣe iṣẹ́ gidi ló ṣe iṣẹ́ tó mọ̀pọ̀lọ dání tó jẹ́ pé in fact mi mọ̀ bí mo ṣe lè quantify ẹ̀ àbí mo ṣe lè qualify ẹ̀ but he is doing a very good job tó ẹ̀ pa àwọn èèyàn like tí wọ́n dẹ̀ ń gbàdúrà fún lágbára Ọlọ́run ọwọ́ ẹ̀ máa lọ sókè ó máa tún Ọlọ́run máa fi ọpọlọ kún ọpọlọ fún ó máa rí ṣe ó dẹ̀ máa túbọ̀ gbé iṣẹ́ àti àṣà wa lárugẹ ní ọ̀nà oríṣiríṣi tó fi ń ṣe iṣẹ́ yìí. Bọ̀ ilé ìtàtúwátúwá gbé kalẹ̀ yìí second edition ló jẹ́. Tẹ bá rí gbogbo àwọn bàbá tí a fẹ́ appreciate àtàwọn ìyá tí a fẹ́ appreciate lénìí, kò ṣe pé Ọlọ́run ti kẹ́ wa bẹ́ẹ̀ láti lè sọ pé a fẹ́ máa appreciate àwọn èèyàn. Ṣùgbọ́n olóṣì èèyàn ló máa ti sọ pé Ọlọ́run ò kẹ́ òun. Nítorí gbogbo ẹni tí ó bá ti ń jẹ, tó ti ń mu, tó ti ń láṣọ wọ̀, tó ní bùkátà gbọ́ Ọlọ́run ti kẹ́. Tàbájí hospital tàbá orí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n lọ ra òògùn BP. Wọ́n ò tún ní owó, wọ́n tún tọrọ owó fún wọn. So ìwọ tọ́lọ́wọ̀ wá gbérú ẹ̀gbọ́n ẹ lọ́wọ́ definitely Ọlọ́run ti kẹ́ ẹ nìyẹn. A lè ní wò pọ́ nígbà tí a bá ní millions of naira. Ká tó sọ pé àwa náà a fẹ́ máa ṣe given away. And I believe pé Al-Qur'ani ni ó ní àdìsí sẹ́wọ̀n ní ìtàn ìlànà ìtàn ẹ̀dùn bá ṣe rere àrí rere gbà. I'm using this medium to welcome and to give thanks to the entire members of TAPAN. I want to especially thank my humble mother, the immediate past governor of Lagos State TAPAN, the first female deputy governor of Yoruba Industry Association, the first female of TAPAN Lagos State, the first female deputy TAPAN Lagos State, the first female governor of TAPAN Lagos State, the one and only High Chief Fumilayo Oyewumi Esusu Omotanwa, very beautiful, elegant, well-learned. Our Nigerian mama, she's been there always. Lágbára Ọlọ́run, ibi tó ti fò yín lọ kò ní padà wá mọ́. Lẹ́yìn eléyìí oríire ló kù nítorí pé wọ́n ní ìnàmọ́ àlàkọ́sìnì yúsìrọ̀. Lẹ́yìn ìnira ìrọ̀rùn ní lágbára Ọlọ́run ìrọ̀rùn ló kù tẹ̀lé abẹ̀ sí ní. Mo tún fi àsìkò yìí mọ̀ nílẹ̀ dárúkọ lẹ́yìn kọ̀ọ̀kan, mo tún kí màmá mi. Màmá wa wọ́n ti wà pẹ̀lú mi ti pẹ́. Madam Keji Yusuf, a big round of applause for her, please. I don't want to waste much of our time to be mentioning it. I'm short of words. I just want to appreciate people because it is not an easy task for people to come down from front and near to come and felicitate with me. I'm using this medium as well to thank the one and only high respected intellectual, a man with high sensible, indomitable idea, the chairman, Healthness Committee, Otumba Alalade. Watch a program for first of its kind, Kosheleni. Yes, my deputy governor, I appreciate you so much. The entire governor, Mr. Wasiu Adediru, Alhaji Hakeem Inshallah, Hakeem Onlarewaju, my auditor. I so much appreciate you. For no, everybody, there's no time for me to be mentioning names. MPM in God we trust. Kí ni reason that we get ní ìkàlẹ̀? Nítorí pé kò yẹ lónìí. Nígbà tí mo ń ṣe ológun mo struggle. Alhamdulillah pé níwọ̀n àwọn tó mọ̀ mí, wọ́n mọ̀ pé mo mọṣẹ́ díẹ̀, mo wà talented díẹ̀. Torí pé onígbèraga ló máa sọ pé òun mọ̀ nǹkan. Níwọ̀n bá díẹ̀ tí mo mọ̀, mo wá sáré káàkiri fún sponsorship. Nígbà yẹn tí bá lọ́dọ̀ eléyìí a ní kò sí
á ní orúkọ mi dàbí lórúkọ àwọn tí iṣẹ́ lóòótọ́ ó lórúkọ tó lè fi tajà. Mo wá wò pé ṣé tí n bá lórúkọ tí mo lè fi tajà ìyẹn túmọ̀ sí pé mi ò ní lè fi oúnjẹ sórí tébù látara iṣẹ́ yìí. For how long am I going to be continue with all this fucking mess? Mo wá jókòó sọ́fíìsì ní ìjọkọ̀. Mo wá ní àwọn kékèké ọkùnrin wọ́n wá ń kọ orin fújì ìkọ́kọ̀ hip hop. Mo wá pè wọ́n. Mo ní orin tẹ́ ń kọ yìí tí wọ́n fẹ́ lè mókè mẹ́. Wọ́n ní àwọn òní sponsorship. Mo wá gbéra wọn sírú ipò tèmi position nígbà yẹn. Tèmi náà wá sponsors káàkiri. Okay, definitely tábà ti lè rí sponsors automatically millions of talents ó máa bẹ́ẹ̀rì ní ìlú yìí. And one thing about people tó bá ti rí ẹ pé ó wà established they will not spend money on you. Okay, mo ṣe pick up an idea nìyẹn ibi tí mo ti gbà di music promoter ní yí àyẹ nìyẹn. Wọ́n kó ọgbà ọmọ yẹn jọ wọ́n bẹ̀ sí ní lọ́wọ́ lé wọn lórí mo promote wọn. Àṣepọ̀ṣẹ́ ń promote rẹ èmi náà ń promote ara mi ni. Àṣepọ̀ṣẹ́ ń lọ́wọ́ lé wọn lórí àṣepọ̀ náà ń lọ́wọ́ mo ń promote ara mi ni. Ìgbà mi máa ń ṣe show wọ́n máa lébi káàkiri ó jẹ gbèsè ó ṣe gbá ó ṣàwo yàrá orí olórí mo fi túnṣe. Ó wá di yíyá àkókò tó fẹ́ ṣe promotion fún àwọn ọmọ kan. Èèyàn kó wá pè mí. Tó òun mi kìíní ni mo ní ní òróró. But inú mi dùn pé àwọn tí mo ń promote wọ́n ti ń kọrin ní community wọ́n ti ń di regional stars alhamdulilayi nítorí pé àlọ́gbọ̀mọ̀ sàṣálá ó ní best teacher ẹni tó ní orin ìdúwájú ọlọ́run tó nímọ̀ tó tún fi mọ̀ yàn. So wọ́n bẹ̀ ní pé èmi náà ti wá bẹ̀ sí ní lọ nígbà tá a ti wá wọ tampan táwa wáyé màá ní àwọn elders wa ní early 80s towards 90s tó ti end àwọn bàbá tá à ń sọ yìí tó bá wo television program ó máa wò wọ́n dáadáa every week nígbà tí ayé digital wá dé tó ti kúrò ní ayé analog àwọn arí pé àwọn bàbá yìí àwọn ẹ̀kọ́ tí wọ́n pé wọ́n ti ń wà outdated wọ́n lè kù wọ́n sí location mọ́ and tẹ́láwọ̀ láìpù yìí depression ló ń fa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹlòmíì wá ó ti ṣe fíìmù bí tó bá ti wo DSTV tó bá rí pé. Orúkọ mi ni Yínúsà Okunola Adélékè tí àwọn olólùfẹ́ mọ̀ sí Elétìkó. Eré mi kan tí mo ṣe mo pè ní ojú àánú fọ́ nígbà yẹn mo sọ nípa ìtàn ìlú kan tó popular nílẹ̀ Yorùbá bí akọni yẹn ṣe di ẹyẹ ìtàn tó lágbára ni. So ní eré yẹn wáyé ní 1988 ni mo ṣe fíìmù káàkiri gbogbo di ó ilẹ̀ Yorùbá ní gbogbo káàkiri. So orúkọ yẹn làwọn àtẹ̀mọ́ mi lórí pé Elétìkó ní tí mo fi ń jẹ́ Elétìkó. Tó wá fún mi lówó gan kò lè dùn tó nǹkan tó ṣe nítorí pé ẹ ń bá mọyì wúrà là máa ń tà fún. Awọ́ọ̀dù jẹ́ important tí ó yẹ kéèyàn máa retí tó o bá ti ń ṣe nǹkan rẹ àwọn èèyàn pọ̀ tó yẹ kó ṣe é bẹ̀t ní tó ń ṣe yìí nǹkan tí ó ṣe gbé lọ sí ìlú òyìnbó tí wọ́n lè dé tí wọ́n pé tí wọ́n bá dọ́fíìsì mi tí wọ́n bá lọ́fíìsì wọn ní èèyàn báyìí tiẹ̀ ní so inú mi dùn gidi gan o. Arákùnrin tó ṣe Alashe lágbára Ọlọ́run kò ní lo ẹ̀yìn láéláé iwájú lọ́pọ̀ ẹ̀bì tì ré sí iwájú náà máa lọ nídìí iṣẹ́ yìí a ti wà mẹ́ for 50 something years. Lóòótọ́ mo ti gbà wọ́ọ̀dù ṣùgbọ́n pé ó wá rántí mi nínú ẹgbẹ́ òṣèlú àwa inú mi dùn. Mo appreciate wọn mo ṣe awọ́ọ̀dù fún wọn agbẹ́dọ́tọ̀ wá ó bá wọn sọ̀rọ̀ ó bá wọn ṣe bá ó bá wọn ṣàwọ inú wọn dùn gan. Nígbà wọn tí ò wá ìgbà sẹ́yìn ti àdúrà awọ́ọ̀dù fún wọn ké mo wá promise pé awọ́ọ̀dù tí mo ń ṣe yìí mo máa extend díẹ̀ sí local government ní tampan táwa yìí irú ẹ̀ ló máa ń ṣẹlẹ̀ lẹ́nìí àti kúrò ní mainland àti tí wọ́n sọ di àwọn local government tó kù a lè parí gbogbo ẹ̀ àwọn tá a bá dọ́dọ̀ wọn kọ́ máa bínú next year edition ní ṣì ń bọ̀ àwọn tá a tọ́ọ̀ṣì lẹ́nu a máa tọ́ọ̀ṣì lọ́dọ̀ wọn lọ́la nítorí pé tàbá dúró pé à ń dúró kí ọkọ̀ wa appreciate wa ọlọ́wọ́ ọba nìkan ló appreciate ẹ̀dá and orí tó máa gbóyè ó ti máa ń wù wá o
àwọ́ọ̀dù ẹlòmíì lè mọ àti láti nílò làwọn ò ní fi àwọ́ọ̀dù lọ. Mo forúkọ pósítà kan láti rí. The man can act from morning till night, from January till December, from day 1 to day 7, from Monday to December to Sunday. Ó lè act ṣùgbọ́n wọn tí ì nominate ẹ̀ fún àwọ́ọ̀dù rí. Ṣàmà sọ pé ó jẹ mọ́dà ikọ̀ ni Ọlọ́run ọba ló ń pín. So ẹ tí àwọ́ọ̀dù bá tọ́ sí kí wọ́n kọ́ bá dúró pé wọ́n fún pákó wọ́n fún gíláàsì oríire ni. Ẹ tó bá ti lẹ́gbẹ́ láyé kò ní lẹ́gbẹ́ lọ́run. Ìwọ tó bá ti ṣoríire láyé ó máa hàdì fún ẹ láti ṣoríire lọ́run o. Bọ̀ oríire yẹn pàṣẹ máa ń misinterpret ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹlòmí àdìgbà tó ń gbà tó bá kọ́lé àìmọ̀ ẹni tó kọ́lé tó ṣoríire. Àwọn ẹni tó ra mọ́tò tó ṣoríire ibẹ̀ kọ́ là lọ lẹ́nu. So purpose tí a fi gbé àwọ́ọ̀dù yẹn kalẹ̀ nìyẹn. Orúkọ àwọ́ọ̀dù yẹn ni Amima. Orúkọ lè jẹ́ tèmi ní Alashe Media International. Orúkọ àwọ́ọ̀dù yẹn ni Alashe Media International Merit Award. Those people that merited my award, the meritorious award are given out today. So once again, I'm using this medium to thank everybody. I appreciate you all. I so much believe in you. Without you, there won't be Alashe. And I believe without Alashe, we have so much of hypertension patients. So once again, I'm using this medium to thank you. Ní abẹ́ẹ̀bẹ́ ẹ̀yọ́ nílùú ẹ sáré fún mi ní ìlú kékeré. Méje ẹ ò máa kò dé lórí. Ààrẹ àrẹ̀sà mo bá oòrùn mẹ́fà o ẹ ò máa kò dé lórí. Ayé ìsẹ̀yìn èmi lọ́gọ́rù mo rà ọ́ mo rà sọ́yọ́ bàtà jọ àkọ́jẹ́. Ẹni pé lẹ́yìn òun tó kẹ́rù kó lọ. Ìkùdí igi lórí ẹgbẹ́ àgóyà. Àgóyà ó ìtàkùn inú igbó. Àgóyà ìbárayé olúmọ̀rọ̀ ti dé. Ọ̀rọ̀ kan ló máa délẹ̀ tó fẹ́ báyé sọ. Aláǹtẹ̀rẹ̀ ò àṣẹ. Award, Chanel, entertainment, 10 minutes. Péré lẹ́yìn yẹn award bẹ̀rẹ̀ God bless you. Ohun tí Alashe ohun tó ṣe yìí ó dáa gan. Ìdí tó fi dáa ni pé tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ fún àwọn àgbààgbà báyẹn á dáa á máa jẹ́ kí inú wọn náà dùn
lágbára ọlọ́run eléyìí tó ṣe yìí ọlọ́run ò ní fi ṣàṣe mọ́ ó ti ṣe irú ẹ̀ náà bíi 2 years ago mo appreciate ẹ̀ fún gbogbo irú àwọn nǹkan yẹn. mo ní iṣẹ́ kan tó ń bọ̀ lọ́nà wọ́n ń pè ní láyé olúgbọ́n lẹ́yìn ẹ̀ mo fẹ́ rasaki agánrán àti láyé olúgbọ́n iṣẹ́ méjèèjì tó ń bọ̀ lọ́nà nìyẹn.
orúkọ mi ni Alashe Bashir Oníbẹ̀jù láti Ṣómólú nílùú Èkó. Mo jẹ́ ẹni tí ó ń ṣe nǹkan lẹ́nu, ó jẹ́ ọ̀rẹ́ pàtàkì sí àbúrò mi. Òun ló jẹ́ kí a jọ wá síbí ilé ni. Ìyẹn la bá wá síbí. Ẹni tí a fẹ́ sọ ni pé ó dáa kí èèyàn máa ṣe dáadáa. Torí èní kan torí ọ̀la ni. Ní tí wọ́n bá ṣe ọ̀rọ̀ tán ní ọ̀la. Gbogbo àwọn tó gbà wọ́n lónìí, gbogbo ìwà tí wọ́n ti wù sẹ́yìn, òun ló ń jẹ́ kí wọ́n máa fi nǹkan báyìí lọ̀ wọ́n lénìí. So nítorí ẹ̀ ló ṣe dáa sí èèyàn máa wù dáadáa nítorí ọ̀la. Òun ni ó yọ̀lẹ̀ lénìí sí. Gbogbo ẹni tí ó ṣe dáadáa, àwọn náà rí awọ́ọ̀dù gbà lénìí báyìí. I sat here tonight. She has done so well in our association. Tampan, the most prominent textile association in Nigeria, yes, Tampan. Ever since she has been Tampan, the investor here tí Governor Debo Alexander ti jẹ́ gómìnà àkọ́kọ́ tí ìyàwó ìsú ti jẹ́ first deputy governor Tampan àti gbẹ̀yìn ìyá ìsìn tàbí ẹ̀dùn tó lọ bí òwú. Nígbà tí Debo tó wá lọ tán, èsù tó wá débẹ̀, ó ṣe bẹ̀rẹ̀ sí ní tún tàbí ẹ̀dùn tó lọ bí òwú. A máa ṣe decoration fún wa ní state meeting lọ́fẹ̀ẹ́ lófò. I am telling you, madam, ẹ jẹ́ ìsọ̀rọ̀ kọ̀ọ̀kan fún yín, máa sọ fún àwọn èèyàn tó bá ti ń ṣe nǹkan Ọlọ́run máa appreciate ẹ, èèyàn náà lè appreciate ẹ. Bó ṣe ń ṣe fún wa tó ń dùn tó ń dán lára àwọn èrè ẹ̀ ló fẹ́ gbà lẹ́nìí. Wàláhì tàláhì sọ́ọ́ lè lè sí láwà. Ó ti wà ní àkọọ́lẹ̀ tó ti ṣe oríire tí wàá kún kan lẹ́nìí. Ẹ jọ̀ọ́ woman tẹ́lẹ̀ yìí ń tá ń ṣe eré lè fún ni pé àfi encourage àwọn tó ń ṣe dáadáa ní association wa. Ẹ má wò pé bá ṣe ń ṣe àbùkù lẹ́yìn ẹ̀ ara èrè lélẹ́yìí o. I am telling you, Princess Temitope, congratulations. Wẹ̀yìn rẹ̀ wò, kò lọ́mọ ogun, kò lọ́mọ ogun, wẹ̀yìn rẹ̀ wò. Ẹ ṣe ẹ lọ́rọ̀ tẹ̀ máa sọ just 1 minute. God bless you. Tó kò sáyè èrò pọ̀ tá a fẹ́ fún ní àwọn ọdún tó yapa. Ẹ wá wò wá, ṣé ní bẹ̀rẹ̀ wá dúró yìí ẹ ti kọ́bà àwọn èèyàn. Ṣé ti rí? Èkó fẹ̀ṣọ́, Ifá Pẹ́jáyé. I want to appreciate God Almighty on Temitope's life. She's a philanthropist to the core. She is a role model. She is a giver. She is blessed among women. Like, I've never seen her type. Though, like, if you don't know her, you might think she's temperamental. But if you get to know her, you will know she's a loving person. Fáfàlẹ́ wa tá ò gbọ́ Gẹ̀ẹ́sì bíi tèmi báyìí. Temitope tẹ rí gbogbo àwọn ìlú kò jọ mí lójú. Ṣùgbọ́n mi mọ̀ pé ọ̀gá wa Aláṣẹ ló máa kọ́kọ́ fún wọn láwọn because ìpàkọ̀jà yìí ti ń plan ní orúkọ báyìí. Àwọn àgbápọ̀ kó tó ṣe bí òwe níwájú ẹ̀yìn àgbà ẹ̀ má bínú. Wọ́n ní yìnyín kí ẹni kí o lè ṣe míì. Temitope ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà láti ayé ẹgbẹ́ wa ìṣí tó fi wá dé orí ti sìn. Aláṣẹ gbogbo aládùúrà fún yín pé nítorí bí ẹ ṣe lẹ́yìn fún Temitope iléeṣẹ́ yóò ní jóná. Lágbára Ọlọ́run wọn ò ní gbèrú látẹ̀yìn. Ẹni títí ẹ ti jóná kò ní kóná mọ́ ti yín. Thank you very much. Wọ́n á fi ṣe gbogbo àlejò tàwa níbà. We are mothers. Thank you very much and God bless you. No, come I will call you. No worry, I will call you. Yeah. Kí o tó di pé àgbà ọgbẹ́ award yìí fún wọn, we know pé award tí a fún àwọn èèyàn kì í ṣe náà ni mo fẹ́ sọ. Ẹ jẹ́ kí n pe èèyàn kan kó bá mi gbé kíní bóyá báf àbí pálí àbí. Orúkọ mi ni Chief Mrs. Títílọlá Àjàyí Bẹ̀m̀bẹ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí Jùmọ̀kẹ́ elétekéte. In fact, inú mi dùn o. Bó tiẹ̀ jẹ́ pé lọ́dọọdún la Aláṣẹ máa ń fún wọn lọ́wọ́ọ̀dù. Ó yí biribiri ó yí kàn mí lọ́dún yìí. Inú mi dùn. Iléeṣẹ́ Aláṣẹ mídíà
international iléeṣẹ́ náà ò ní bàjẹ́ olú ọmọ wọn ọmọ káàbàtà ṣé kí n gbé yín débẹ̀ ọmọ ni aláṣẹ olú ọmọ tiwa ni o alálùbáríkà ọmọ iléeṣẹ́ ò ní bàjẹ́ láíláí lẹ́yìn ìgbà tó fún wa ní àwọ́dù ó máa mọ̀ sí dáadáa nínú iṣẹ́ ẹ̀ á mọ̀ sí dáadáa nínú ilé ẹ̀ á mọ̀ sí dáadáa nínú gbogbo nǹkan mèremère ẹ̀ pẹ̀lú òkú Ọlọ́run. Those who are very close to me, I'm talking in terms of family, they will think Princess is my blood sister. I've known her since when my children were this small. That's my firstborn. Since when they were celebrating birthdays, she's the one who will come and do the catering, the decoration, everything. Even when things are a bit hard, difficult, she said, Mommy, I'm not worried. I'm not worried. You know, she will just, at the end of the day, the whole place will be amazing. She's such an amazing woman. She's so amazing. She's so amazing. And I'm delighted and happy that she's getting this award. It's a well-deserved award. I want to thank the convener. I want to thank you, sir. God bless you. The Lord will continue to prosper you. What you're doing, the Lord will continue to lift you up to. I have told you, I said it's not in my professional ethics. We are not allowed to do this. You understand? But I've shared my contact with you. I'll definitely get in touch with you. It's a good work. We need more of this in our society to ensure that people are happy and, you know, the needs of people are being met. We know how things are in our society because it's get better. I'm a tax professional by profession, and they told me by Jim. In the so I want to believe everyone here, we are all taxpayers. So, yes, thank you so much. Like I usually tell people, say, you know, some people say, oh, what's government doing? What's government doing? I said, no, it is your civic right. It is the law. You just play your part. And by the special grace of God, our country will get better. Thank you so very much. It's a great pleasure to be here. Thank you. Tampan and Alashe Media International Merit Award. I would like to present this award to you, Princess Kilarigbo, in the name of the Father, the Son, and the Holy Spirit. And I pray, my prayer that you continue to move forward in life, you continue to go higher in life, in the mighty name of Jesus. And the convener of this award, the organization will be continuing to prosper in the mighty name of Jesus. So shall it be for everyone here. Whatever it is, we are all doing. We will continue to prosper in our businesses, in our families, in the mighty name of Jesus. Congratulations. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó gbé ètò yìí kalẹ̀ láti encourage àwọn kọ̀ọ̀kan táwọn kan ò rí ní industry àwọn bàbá wa ìyá wa ẹ̀gbọ́n wa àbúrò wa tó jẹ́ pé wọ́n ti ẹ̀ lérè páwọn lè gbà wọ́ọ̀dù tó báyìí ló fẹ́ fi ẹ̀ máa encourage lọ́dọọdún second edition wa náà ni so this is just the beginning a máa ṣe débi lálágbára Ọlọ́run iṣẹ́ tó ń bọ̀ lọ́nà à ń pò pọ̀ lọ́wọ́ ẹ̀yin odídẹrẹ́ ó ń bọ̀ lọ́nà. ṣé àmọ́ this is me the one and only radical another one is a counterfeit yes wọ́n ní ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ tó fi kọ́ lé ẹ̀sọ́gbó èdè Kilarigbo television òun ni kẹ́ máa wò don't change the dial. kí a tó máa tẹ̀síwájú ní pápákọ̀ láti mọ́ gbára wa ní àkókò ẹ jẹ́ kí n fi ọmọbìnrin tó gbé pálí dání lẹ́kọ̀ọ́ ìdáná ẹ jẹ́ kó tún máa gbé pálí ẹ̀yẹ bọ̀ kókó máa gbé bọ̀ sí ọ̀dọ̀ má bọ̀ ọmọ yìí bó ṣe ṣe lẹ́ẹ̀kan ọ̀gáyì gbogbo àwa tá a tẹ̀lé elétí kò wá tá a wà lórí ìdúró yẹn ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ́wọ́ wa nù pálí yẹn ẹ jẹ́ kí n wá fi tọ̀wọ̀tọ̀wọ̀ my able governor immediate past governor nínú ẹgbẹ́ tampan wa thank you very much Paul lọ pé ó ti ń bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ before you call him báyìí tó bá kú ṣe di owó bẹ́ẹ̀ náà gbà Paul kí ló ń ṣe é náà ọ̀gá ní ṣe bó ṣe kó ṣe ṣe jáde Paul ló ṣe bó ṣe kó ṣe ṣe yóò wà lójú ilé tí kò ló gba ẹnu ilé tí kò sọ̀rọ̀ pé wọ́n ní
iléeṣẹ́ àmìmá yìí Alashe Media International Merit Awards wọ́n náà máa fún wa ní 10,000 naira fún award yìí. A round of applause for him once again. Ẹ jẹ́ kí n wá fi tọ̀wọ̀tọ̀wọ̀ tàkọ́nlétà yẹn sí kí n fi gbé bàbá wa dìde tó máa bá mi present award yìí fún Elétìkó. Tampan Elders Lagos State to come and present the award to Okunola Yunusa Alalade. Yunusa Okunola Elétìkó ẹ̀kújọ wa. Orúkọ mi ni Tóyọ̀sọ́lá Dàpọ̀. Òṣèré orí ìtàgé ni mí. Ọ̀gá mi Aláṣẹ. Bàbá nìyẹn, ọ̀gá gbogbo àwọn ọmọ alálùbáríkà. Ọ̀gá mi Aláṣẹ jẹ́ nìkan tó yẹ pé tó máa ti rí pé you capable of doing something. Wọ́n máa try láti encourage, láti jẹ́ kó jẹ́ èèyàn, láti jẹ́ kó wà successful in future in life. So Ọ̀gá mi Aláṣẹ is the best man so far. So far so good, he's a wonderful man. Wọ́n máa support our upcoming gan, wọ́n máa support àwọn èèyàn gan. He's a good man with good heart. So I respect him so much. He's a wonderful man. Yunusa Okunola Elétìkó. Elétìkó yẹn lágídá yín ni o. Ẹ̀wọ̀n bẹ́ẹ̀, ó kì í pé ẹ kú oríire. Orin náà kò kú síbẹ̀. Yóò tún máa gbọ̀rọ̀ sí ni. Mo wá kí Alashe Media International pé wọ́n rí yín, wọ́n wò yín rẹ̀. Wọ́n rí yín wọn kò dáwọ̀ tàbí yẹn sí. Ẹ̀sìn náà yóò wọ́n kò sí. Ilé-iṣẹ́ wọn yóò wọ́n kò sí. Wọn ò ní wá sẹ́yìn ní àṣẹ wíwá rẹ̀. Wọ́n ní ká gbé àwọn yìí fún yín. Ọ̀gbẹ́ni Yunusa Okunola, popularly known as Elétìkó, èdè ọdún kọ síbẹ̀. Pé àwọn ọmọ rírì iṣẹ́ yín nínú ẹgbẹ́ iṣẹ́ òṣèré ní gbogbo ọ̀nà kẹ́kẹ́ fi ran àwọn èèyàn lọ́wọ́ àti bí ẹ ṣe ń gbé ẹgbẹ́ ẹ̀rù tẹ̀gbẹ́ lárugẹ gbogbo àwọn àfihàn ṣe á lè máa bá yín gbé ẹ̀rìn ní ṣiṣẹ́ ọ̀ yẹn máa wọ̀ ṣe. Bábí fi tọ̀wọ̀tọ̀wọ̀ kúnlẹ̀ sọ́dọ̀ ìyá jẹ́. Gbogbo àwa tá a wá pín tá a wà lórí ìdúró tá a wà kí nítorí elétekéte. Ẹ jẹ́ ká fi owó sínú pálí yẹn. Yá ẹni tó kọ́kọ́ fi owó sínú pálí yẹn. Buy land with daily monthly. Tẹ́ ẹ bá fẹ́ ra ilẹ̀. Bí o kọ́. No problem. Ẹ sá ti rí wọn. Yá ẹ rí gómìnà wa nílé ọ̀nà fi owó lẹ̀ torí ilé tẹ̀kẹ́tì. Ìyàwó ilé òkè ìyá ni wọ́n sọ. Ẹ má ẹ̀kọ́ lòkè. Ẹ má ẹ̀kọ́ lòkè rárá. Kíkọ́ má dín kan lọ́wọ́ ẹ dákun ẹ̀jọ̀. Alájà Dèjì mórí gbogbo yìí. Mórí gbogbo yìí náà fi owó lẹ̀ torí ilé tẹ̀kẹ́tì. Yá ẹ jẹ́ kí n wá gbé pálí ìsúnmọ́ elétẹ̀kẹ́tẹ̀ kò kọ́ni ní bọ́ọ̀gbé má jẹ́ ọ̀la. Ẹ náà máa fi síbẹ̀ ní ìgbà tó bá ṣọ́kọ́ náà ti tún fún wọn lọ. Kejì ọmọ mi dùn. Kò sọ pé kékeré wá takora wọn. Kò sọ pé kékeré wá takora wọn. Á takora wọn. Ẹ má fi èrò ní ara. Ẹ má ti. Orúkọ mi ni Olúwayẹmísí Adéyanjú Fádélé tí mo wá rẹpísẹ́ǹtì bàbá wa Chief Dikin Ẹ̀dà Fádélé Ọ̀rànfẹ̀ láti wá gba àwọ́ọ̀dù yìí fún wọn. Inú mi dùn lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó jẹ́ ohun ìwúrí fóhun tí Alashe Media ṣe pàápàá jùlọ fún àwọn ẹ̀dà ní lókà kọ̀ọ̀kan. Mo wá gbàdúrà pé Ọlọ́run á túbọ̀ máa ran iléeṣẹ́ yìí lọ́wọ́, wọ́n máa lọ sókè òkè wọn ò ní wálẹ̀ lágbára Ọlọ́run, inshallah.
Let's go. Tito bi. Alashe Media International. I want to present this award of merit to you, Mr. Idowu Sajid. Congratulations, sir. Àṣemọ fún yín òkè báyìí máa lọ iwájú báyìí lẹ́nu máa lọ ẹ̀ nípa ìsẹ́yìn ẹ ṣe àgbà tó ju eléyìí lọ lágbára náà wọ́n ṣe rọ owó lórí ọ̀rọ̀ ilé yìí báyìí oríṣiríṣi ju eléyìí lọ. Come on, see Ata. This is your own, Ata. Return it. Return it. Obìnrin rere aláṣeyọrí ni ọmọdé àpá òyìnbó mi olùkúláyọ̀ ìṣoṣo. Wọ́n tún wá ṣe gómìnà ọdún mẹ́rin àti wọ́n ṣe méje yàyà mẹ́fà. Nígbà ayé wọn náà. Òṣèré ìtàgé kì í máa rí ṣọ̀lẹ, iṣẹ́ ọ̀gbìn náà làwa ń ṣe. Àyànfẹ́ ayé ló ṣeré ayé, ọmọ aráyé ò ní kọ́ tiwa. Iṣẹ́ ajé wa làwa ń ṣe. Obìnrin fẹ́ tiwa, ọkùnrin fẹ́ tiwa. Àyànfẹ́ ayé ló ṣeré ayé, ọmọ aráyé ò ní
lórúkọ Alashe American International Award nípa fún ní award lẹ́yìn ní agbára ọlọ́run ẹtí ìgbà ilé àti wá dé fún sínú award ẹgbẹ́ wọlé lẹ́yìn àlékún rẹ àlékún òdùnnú Alashe American fún wa ní award lẹ́yìn lọ́wọ́ ọlọ́run òbí táwọn náà pàánù sí ní ọ̀rọ̀ náà ọlọ́run aṣílẹ̀ pàánù fún ọlọ́run wọn láti borí kọ̀ọ̀kan tí wọ́n ń dùn lẹ́nu ọlọ́run aṣílẹ̀ pàánù ní orúkọ gómìnà It's not mistakenly done. Oluomo is Oluomo. And when the time comes, you will know that he is Oluomo. He has been doing this job today on yesterday. I miss his money. This is my reward, and I thank God for myself. God will pay me. God will be with you. So it shall be. See you, and I mean it. A big round of applause. You can't wait today for this award. This is just the beginning. You will be getting this award 50 years to come. Amen. About to get, you have been very good to everybody. India International Merit Award. We present this meritorious award to you, Chief Sesson Adio, known as Babaojoge, for your dedicated and distinguished service to Teslian war. We are proud of you, and we will be proud of you forever. We are congratulating you today. This award, when you put it in the house, fire will not burn your house. Omi ayé òde ní gbé yín lọ. Ẹ̀yin náà sọ̀rọ̀ ní òkè ikú máa ń gbàgbọ́ nínú ìgbàgbọ́ òjòjẹ́. Òní òní ikú máa ń ní ayọ̀. Ẹ máa ń ṣe o, ẹ bá máa lè jẹ. Gbogbo àwọn tí a wá bá yín ń yọ̀ fún àyẹ̀yẹ̀. Lọ́dún tó lò fún ọdún ọ̀gbọ̀n àjọ máa ṣe. Àjọ máa gbé yín láwùjọ. Òkè ẹ̀kọ́ oríire o. Yeah, Jessa. Yeah, look there, sir. Oh my God. Oh yeah, you're around the Bible. Orúkọ tèmi ni Alashe Ahmed Adéwálé tí gbogbo èèyàn mọ̀ sí Olúọmọ of Tampan kò ń ṣe by mouth o mo jẹ́ ni wọ́n dẹ̀ fún mi certificate ẹ̀ Olúọmọ of Tampan. Well, presently tí màmá sọ àwọn èyí tí mo ti yẹnu ẹgbẹ́ èmi ni akọ̀wé ẹgbẹ́ fún Tampan Lagos State. À ń ṣe Alashe Media Merit Award. À ń ṣe láti máa fi appreciate àwọn èèyàn ká máa fi appreciate àwọn less privileges nínú iṣẹ́ wa àtàwọn tó lọ́n tún ti gbéga àtàwọn tó tún ti wà dedicated sínú iṣẹ́ yìí tí wọ́n ti fẹ́ máa rí àǹfààní nínú iṣẹ́ yìí òun la fi ń ṣe appreciation fún. A dẹ̀ dúpẹ́ pé ní eléyìí tó kọjá lọ́hùn èèyàn bíi 15 la fún láwọ́ọ̀dù àwọn elders bíi 15 la fún láwọ́ọ̀dù tàgbà àwọn doctors wa lóríṣiríṣi tí wọ́n appreciate wọn. Eléyìí náà àwọn bíi 18 la fún ní award tọdún yìí. A dẹ̀ dúpẹ́ pé àwọn ta fún láwọ́ọ̀dù last year inú wọn dùn wọ́n dẹ̀ ń perform dáadáa. Àtúnfìyẹn yọ depression kúrò nínú ọ̀rọ̀ àwọn èèyàn so kọ́lọ̀ náà kó gbé àwa náà ga jù bẹ́ẹ̀ lọ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ Ọlọ́run fún Alashe. Because when you know how to talk with wisdom, you will talk directly with wisdom. Ó ti di dandan pé Alashe dàgbà nítorí pé ẹni tó bá máa dàgbà kò ní gbọ̀pá lọ́wọ́ àgbà.
Kini gbọ́dọ̀ nǹkan tó sọ. I don't want any money from you. The only thing I want from you is just prayer. Because prayer does everything. You must say, so what you say, you want to that is our phone. I won't say much. Media International Media Award. This is Hamida. Present these materials award. Otumba Olaiwola Alalade. Who is Otumba Alalade? Alalade is a tutor, is a lecturer, is a man who you can get enough wisdom from him. He's my colleague. He's a retired principal. And I thank God for him that he joined this association with graduates of mine. Since the time he has joined this association, he has never been a failure. And in your life, he will never be a failure. He will be a success. Amen. He will be an edge. And he will never be a failure. Amen. The chairman of all elders in Lagos State Council. This is worthy to be celebrated. And you will be his celebration in the name of Jesus. Amen. For your dedicated and distinguished service to lesbian world, we are proud of you and we will be proud of you every day. Congratulations. On behalf of Alashe Media International America, I present this indigenous award to Kilarigbo TV as the best social media TV in the entertainment industry 2023. Today, November 19, 2023, God bless you.